tí wọ́n bá sọ̀rọ̀ ẹ̀sìn àbí ọ̀rọ̀ wọn kẹ́lẹ́ tí ọmọ Yorùbá wùwà àwọn bàbá rẹ̀ ọmọ ògbó ní ìjà fún ẹ̀sìn kankan kò ní pààyàn torí ẹ̀sìn yàrá gbọ́ pé ọmọ Yorùbá wọn wá bú Mohammed àwọn bú Jesus wọ́n àwọn báyàn jà kò ní báyàn jà kò lè pààyàn torí ẹ̀ ọ̀tẹ́ bá dé ìlú Haúsá lọ́dọ̀ àwọn Fúlàní tí wọ́n bá dápọ̀ Mohammed àlókọ aláàlá ìjà Haúsá lè ṣe náà fi pààyàn àwọn Yorùbá àwọn sọ pé àwọn Haúsá Islam tí wọn ò dá àwọn ọmọ ẹ̀sìn ṣe tó àwà bẹ́ẹ̀ àwọn gangan nísìnyí sẹ́sìn bó ṣe kí wọ́n ṣe bọ́ torí pé àwọn bàbá ti wá dá ilé rẹ̀ wọ́n ti bí wa àwọn èèyàn gidi ló bí wa mo sì fi ká mọ ìjà fún Ọlọ́run kọ́ wa làwọn ìṣe ìjà fún Ọlọ́run ìwà wọn bá wà làwọn kúta tí ọmọ Yorùbá tó wọ̀ dáadáa kì í ṣe wà pọ́fẹ́tì ló ń wò àwọn bàbá ló kọ́ wa níwà gidi ẹ̀sìn tó gbé wa yẹn kò mú wa ọmọlúwàbí wa ìwà kájàfẹ́ sìn ló mú wa ìwọ ọmọlúwàbí tá a bá wù ara abala ti mú kì í ṣe inú ẹ̀sìn. ṣé a máa sọ pé nínú àwọn Árábù tí ó wà yìí. Education has always been a tool for development in every nation across the world. If you're looking for qualitative education that can compete internationally, then you need to consider ISSPT University. Located in Benin Republic, ISSPT University is Africa's smart institution of learning with a track record of excellence and global relevance. Many people within Nigeria and across the world prefer this academic institution for some obvious reasons. Number 1, no JAMB is required. Number 2, students will participate in NYSC here in Nigeria. Number 3, changing of institution is also available without any difficulty. Number 4, NCE, OND and HND students will spend just 1 year for their degree courses. The purpose of this institution is to make tertiary education both accessible and affordable so as to make you live your dream of a better tomorrow. For more information, please call or WhatsApp 0904 173 3939, 0904 173 3939 or 0806 978 9795, 0806 978 9795, or visit us today at Akondios Global Limited, Smartest Villa beside IBEDC office, adjacent Splash FM, Felele Street, Ibadan. Available courses include Human Resources Management, Transport and Logistics Management, Business Administration, Mass Communication, Project Management, Marketing, Biotechnology, Sociology, Theatre and Film Studies, Computer Science, Computer Electronics, Public Relations and Advertising, Agricultural Extension, Journalism and Media Studies, Political Science, Accountancy, International Relations and Diplomacy, Economics and many other courses in Science and Technology, Arts and Humanity, Social Science and so on. If you're interested in taking any of the courses just mentioned, then ISSPT University Benin Republic is for you. For more information, please call or WhatsApp 0904 173 3939, 0904 173 3939 or 0806 978 9795, 0806 978 9795, or visit us today at Akondios Global Limited, Smartest Villa beside IBEDC office, adjacent Splash FM, Felele Street, Ibadan. Admission is ongoing for 3-year degree courses. Entrance requirements are just GCE O level, SSCE or its equivalents, including 5 credit passes in English language, mathematics and other 3 related subjects for full-time program. For more information, please call or WhatsApp 0904 173 3939, 0904 173 3939 or 0806 978 9795, 0806 978 9795. orúkọ mi ni Hakeem Seidu, ọmọ bíbí ìpínlẹ̀ Ògùn. ta ni Ọlọ́run ló kọ́ mi gẹ́gẹ́ bí o bá ṣe mọ̀ lẹ́yìn mọ́ bá lórí YouTube àti Facebook. Inú mi dùn láti gbé tí mo ti máa ń rí àwọn program yìí tó ṣe pé sí olùmọ̀ rẹ̀ lọ́la ìtẹ̀jẹ̀ ń sọ àwọn reality téèyàn àbí tó bá pé èèyàn kan tí ọpọlọ rí ò pé ló máa sọ pé kò sí ọpọlọ ní kò tẹ̀ ń sọ kò sẹ́dá náà tó bá dẹ̀ láìkí Yorùbá àti àṣà wa. Bọ̀ ìtẹ́ wá ṣe ní last one yìí bóyá ìtí mo wò last kí n bá tó pé ìtẹ́ ṣe because oríṣiríṣi ẹ sọ pé àwọn Mùsùlùmí ilẹ̀ Yorùbá, ìyàtọ̀ tó wà láàrin Mùsùlùmí ilẹ̀ Yorùbá àti Mùsùlùmí ará òkè ọya pé àṣà bàbá wa làwọn ń lò bíbá àṣà wa ló ń lò lọ fi ń kí lè rò débẹ̀. ní tó ṣẹlẹ̀ yẹn gan ni pé ní ta rò débẹ̀ ni pé nígbà tá a rí pé Islam ẹ̀sìn tó dúró ni kì í ṣe àwọn nìkan là ń ṣe. Tẹ́ bá lọ wo Mali
àmì tí wọ́n ṣe Islam Mali, Turkey, gbogbo àwọn Islamic country, Egypt, Dubai, Egypt wọ́n ti ẹ̀ pọ̀. Syria, France, gbogbo ẹ lọ gbogbo bí wọ́n ṣe ń ṣe Islam, Syria, bí wọ́n ṣe ń ṣe Islam bẹ́ẹ̀ làwọn ọmọ Haúsá ti ń ṣe wọn. ẹ rí i pé láwọn ìpínlẹ̀ Haúsá gan wọ́n tún lo sẹ̀ríà lọ tẹ́ pé òfin kí bó pa bó bọ̀ bù lẹ́sẹ̀ bí yẹn bá jalè ẹ̀gẹ́ lọ́wọ́ bí yẹn bá ṣe nǹkan ẹ̀gẹ́ lórí. so tó rí pé wà tó mọ lúwàbí ìwà bàbá tí wà làwọn wù bọ́n ti wá ṣe Islam bí òṣìṣẹ́ wọn ti kò má dìbò tó wọn ṣe nìyẹn táwọn bá ti wá rí ó wá ń tako ìwà ìjọmọlúwàbí tiwa. àwọn àmọ́ sọ wípé Islam tí wọ́n ṣe ànábì ò kọ́ wa báwọn kì í ṣe bọ́yẹ kọ́ wa nù bẹ́ẹ̀ bọ́n sì kọ́ wa nù ṣùgbọ́n torí pé àwọn àbá tí wọ́n jọmọ lọ́wọ́bí àwọn àbá tí wọ́n pààyàn wọn ìjà fọlọ́n wọn ìjà fòríṣà wọn ìjà fún gbogbo tí wọ́n gbàgbọ́ nú ẹ̀ wọn ò kọ́ wa pé èèyàn máa ń jà fọlọ́n tó tí tọ́mọ Yorùbá bá wá gba ẹ̀sìn táwọn ṣe tábìjà gíríjà kan sí àwọn àmọ́ sí padà láàfíà àwọn àmọ́ rò pé àwa la mọ̀ ọ́n ṣe jù ẹbí tó sọ yẹn tó ti pé ọmọlúwàbí làwa àwọn àbá tí wọ́n fi ìwà ìjà ìjà wa àwọn ọmọ ẹ̀kọ́ àlàwọn ṣe jù pẹ̀lú understand táwà ní nínú ẹ̀sìn àwọn àbá wa nínú wàtàrí kọ́láwọn àti àbá wa lára àwọn àbá wa àwọn àmọ́ ṣe pẹ̀lú ọmọlúwàbí àwọn àmọ́kọ́ àlàmọ́ ṣe jù bẹ́ẹ̀ àwọn tí wọ́n ti jàgídà gẹ̀yẹ̀ ẹ̀kẹ́ ló mọ̀ ṣe jù torí pé tẹwàá fẹ́ kọ́ àwọn ló mọ̀ ṣe jù ní Saudi tẹ́sìn yẹn kan ti wá dòní dọ̀la wọ́n sì ń bẹ́yẹn lórí bẹ́ẹ̀. ẹ fi àwọn fídíò kan wọ̀ mọ̀ mi àwọn fọ́nrán àgbéléwò kan tí mo rí tí mo dẹ̀ ní pé lóòótọ́ ní nǹkan tẹ̀ ẹ́ sọ. bí Islam ṣe rí nù inú Islam ni ṣẹ̀ríà lọ wá ṣẹ̀ríà lọ yẹn òfin pé bẹ́yẹn bá ṣẹ̀ kí wọ́n gé lórí àgbẹ̀ gé lápá ni tẹ́yìn bá ṣẹlẹ̀ Yorùbá á nílò àdìkọ́tù kódà ẹ̀ ń jẹ̀bi gan yóò tún mọ̀ dúdú kún ó dùn láàdì tó bá dé kọ́tù torí pé òfin tí wá ń bí ó jófin tí tó ní sùúrù òfin lẹ tiwa táà ló ń bí ó fààyè gba kí èèyàn kí ẹlẹ́ṣẹ̀ mẹ́wàá wù lọ kó lọ láì jìyà ju kó fìyà jẹ aláìṣẹ̀ kan lọ òfin táà ló ní ó fààyè gba kí ẹlẹ́ṣẹ̀ mẹ́wàá wù lọ láì jìyà ju kó fìyà jẹ aláìṣẹ̀ kan lọ òfin wo fẹ́ fìyà jẹ aláìṣẹ̀ rárá ṣùgbọ́n òfin táwọn olóòní Saudi òfin ṣẹ̀ríà níbi táwọn bá ti ń wá ẹlẹ́ṣẹ̀ kan wọ́n ṣe táwọn àti aláìṣẹ̀ mẹ́wàá àfẹ́ mẹ́lẹ́ṣẹ̀ kan ẹnìkan tó ṣẹ̀ ibi tó ti ń wá wọ́n ṣe táwọn àti pa aláìṣẹ̀ kan wá sáré wọ́n fi mọ́tò lẹ́lẹ́ṣẹ̀ kan aláìṣẹ̀ kan wá bọ́ sẹ́nu wọn dẹ́jà tí wọ́n gbá àwọn aláìṣẹ̀ yẹn lọ fún wọn pa wọn láti wà very sure páwọn mú ẹni tó dẹ́ṣẹ̀ yẹn. wọ́n lè fi 50 kọ́bọ̀ wá 1 million. ẹ ti gbà ṣùgbọ́n àwọn bá ti wá rò pé ó táwọn wa náà káwọn ẹlẹ́ṣẹ̀ kó wọn lọ ju kó wọn lọ fi ìyà jẹ aláìṣẹ̀ lọ ìdí ìdá ìpòfin wa láì pẹ́ tó máa dá ẹjọ́ yẹn wọ́n tún gbé lọ kóòtù àwọn mẹ́tò lọ àbílì pé ìjà tuntun dá wọ́n jẹ́ pàtẹ́ fìyà jẹ aláìṣẹ̀ ẹ wá wàá tá a lè wọ́n débi irú òfin báwọn ká sọ pé yẹn torí pé òfin káàmọ́ bẹ́ẹ̀ lórí òfin ẹ̀sìn ní torí pé ìṣẹ́gun mú wa ká sọ pé ìlà àdìdì wa lórí èyí dẹ̀ òfin méjì tá a gbé lẹ̀ èwo ló gbọ́pọ̀lọ́ múnú méjì sófin káàmọ́ káàkà mọ́ pé ọmọ tó jalè ẹ̀bẹ̀ ọ̀pọ̀ wa ẹ̀bẹ̀ àwẹ̀ táwọn tiwa náà bá bí apá bóyá wọn tẹ̀sí bí apá tèmi nìsín torí èmi náà ti jalè yé kéré. ibi ò kò sẹ́ tó jalè rí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ sọ tẹ́ fi parọ́ tèmi náà wá but àwọn tó jẹ́ Yorùbá wa ń gbà míì náà máa ń kàn dẹ́mu nǹkan tá à ń gbọ́n gbèsè àwọn Yorùbá wa tó ń ṣe mùsùlùmí ni pé wọn ò mọ nǹkan tó ń ṣe pé àwọn ilé òkèèrè gángan ní àwọn òkè ọ̀yà gan ló ń ṣe ẹ̀sìn yẹn tó ń ṣe dáadáa jù wá lọ. ìwà ọmọdúnrún tí ó wà lára bàbá tiwa la fi ń sọ̀rọ̀ pàwọ̀ rẹ jẹ pọpọ Yorùbá rẹ jẹ ní ìsìn àdé sọsí ẹjọ bá dàbò rẹ jẹ yóò ní Allah yóò tún fi praise Allah ni tó àbá rẹ jẹ rí ni lè ní Yorùbá kó kẹ́ẹ̀dí pé wọ́n pààyàn pa wọn pé Ọlọ́run Olódùmarè ò bọ́ àwọn ò pa èèyàn wọ́n mọ̀ pé Allah wọn kan wọ́n mọ̀ dárúkọ Ọlọ́run tí wọ́n síbi ẹ̀ jẹ́ Ọlọ́run títí wa kan fẹ́ orú nǹkan ṣe pé kẹ́yọ̀ lẹ̀ ìyàtọ̀ tó wà láàrin. báwọn ṣe rí nìyẹn àwọn àárín wọn wá ní ẹ̀sìn yẹn ti wá jáde ẹ̀sìn yẹn náà sì ní kébí abọ́lọ̀ sí fẹ́ nu but àṣà tí wọ́n náà sọ dẹ̀sìn sí báwọn ṣe máa wùwà nù ẹ̀rí pé nígbà ayé Jésù gan tábí Jésù náà jẹ́ ẹni oníjàgídíjàgan ni nígbà wọn dùn tán fẹ́ dùn pa tán fẹ́ tán dùn apá àwọn ọmọ ẹ̀yẹn náà jẹ́ jàgídíjàgan ni àwọn náà jàdà so àwọn ẹ̀yà líle ni báwọn ṣe lè nìyẹn gbogbo pátá. ẹ má bínú pé mo tún fẹ́ gbé yín mo fẹ́ ta ẹsẹ̀ gẹ̀rẹ̀ lọ sí ibòmí náà fídíò táwọn ìrírí nǹkan tèmi náà ti rí
ṣé ẹ̀yin nígbàgbọ́ pé bàbá kan náà ló bí gbogbo wa àti àwọn Árábù àti àwọn èyìnbó tá à ń pè léyìnbó àti àwọn Áfíríkà bíbá ṣé nígbàgbọ́ pé bàbá kan náà ló bí wa. táǹkì ẹ̀nà pọ̀ mẹ́yìn tí mo làásọ̀ ra ti wà yìí làáfi wà wá yìnra wa làásọ̀ wa ti wọn ìwà gbogbo lẹ́sẹ̀ táǹkì àbákan ló bí wa kí ló jẹ́ kí wà wó yàtọ̀ bákan ló bí ọmọ Yorùbá àtọmọ Árábù sí ni ìdájọ́ tiẹ̀ ní pé lẹ́yìn bá ti sẹ̀ fún ọbẹ̀ lórí ìdájọ́ ti wá ní pé tẹ́yìn bá ti sẹ̀ káwọ́ pé ẹjẹ́ wo ọ̀nà tá a fi da nídà ọmọlúwàbí tá a fi ní ìṣẹ́gun kìnìún tá a fi ní ìṣẹ́gun kejì ẹsẹ̀ pé àbákan ló bí dákẹ́ àbákan ló bí wa sígbà bàbá wa lẹ́ka àwọn ẹjọ́ mọ́ ẹjọ́ ìtàn wòlé ní kọ́lọ́mọ lórí yẹn àwọ̀ wa ò papọ̀ èdè wa ò papọ̀ ìṣesí wa ò papọ̀ ìlónà wa ò papọ̀ bá a ṣe wò kó papọ̀ gbogbo bọ́ọ̀kan kò sí nǹkan tá a ní tó jẹ́ the same thing nǹkan tá a dúró ṣe ni pé structure èèyàn. so gẹ́gẹ́ bí bóyá ìgbàgbọ́ ti tẹ̀lé lẹ́yìn náà ní ni pé ẹni tí wọ́n ń pè ní Ádámù àti Ífù yẹn o tó bá tẹ̀ pé ó wá sáyé ìran kan ló máa bí àyíká jẹ́ ìran títí wọn àbí ìran tó Ádámù ló jẹ́ white kí Ífù náà jẹ́ white ṣé ń gbọ́. ọkọ jẹ́ Áfíríkà bíbá ọkọ jẹ́ tí ló. wọ́n bí tiwọn lọ wọ́n bíra wọn lọ torí tágbà Ádámù bá tẹ̀ jẹ́ white gan tí Ífù jẹ́ black ìran tó wà láyé àwọn South Africa àwọn ọmọ pupa àwọn China àwọn ọmọ fún pupa wa funfun wa yellow wa ẹwùwẹ wa dúró àwọ̀ tó wà ẹyà ẹ fix Ádámù àníf sí àwọ̀ kan méjì. èmi náà nígbàgbọ́ pé Ádámù àníf dẹ̀ ní àwọ̀ kan náà ní torí pé wọ́n sọ pé material ti tán lẹ̀ nígbà tó fẹ́ dá if wọ́n yọ if látara Ádámù lẹ́yìn kọ́lọ̀ kan náà wà ní. ẹ̀yẹn nínú ìtàn àgbélẹ̀. inú ìtàn tí wọ́n ní títí wọn nìyẹn awọ kò sí. èmi sọ máa dámọ̀ gbogbo ti máa dámọ̀ ni nínú ìtàn tí wọ́n ní wọ́n náà yọ Ádámù wọ́n yọ if látara Ádámù lẹ́yìn kọ́lọ̀ kan náà wà ní tí Ádámù bá jẹ́ white tí if jẹ́ white ẹ lọ fẹ́ research ẹ lọ science òyìnbó méjì sọ́lẹ̀ bára wọn sùn bídú tó ṣe rẹ̀ kẹ́yìn àti awóyé bára yín sùn kí alẹ́ mọ bí èbò kẹ́lẹ́ bẹ́ẹ̀ mọ bí Clinton Donald Trump kìnìún lè bá mọ̀ tẹ́kùn bóyá jẹ́ pé cat family àbí kí kìnìún kó wá bí tiger kó possible náà èmi náà máa ń sọ fún àwọn Yorùbá wọ́n máa ń bí di pé. ok wọ́n á mú sóni yẹn wá pé ara wọn láti wá ipé bá ti Odùduwà ipò wá láti Saudi nígbà tó wá délẹ̀ Yorùbá wípé ó wá sẹ̀ mímọ́ ká sọ pé tòótọ́ sóni yẹn gbé òótọ́ pé Odùduwà láti Saudi nígbà tó Odùduwà bá délẹ̀ bí sígbà tó wá láti Saudi sókòyà wá sókò ọmọ wa ni ìfẹ́ yẹn tó wá níbẹ̀ ok táìpẹ́ òótọ́ Odùduwà láti Saudi ìfẹ́ mi kí Odùduwà láti Saudi yẹ kàn nígbà tí Odùduwà láti Saudi táìpẹ́ kó tó wá láti Saudi yín kírun ó wá débi wá délẹ̀ bọ̀ wà kírun kí ló gbà ní wọ́n lọ́wọ́ ṣé tẹ̀ máa cross from one country to another ṣé yóò gba ìjọ lọ́wọ́ yẹn. èmi ò gba. no story tí wọ́n gbélé gbogbo ọmọ Yorùbá lórí nìyẹn yóò wá láti Saudi nígbà tó wá dé láti Saudi nígbà tó wá délẹ̀ èdè ẹ̀ka change kò bá dára bí kì í sọ ibà sọ Yorùbá. ṣé tàtà àwọn ọmọ sọ fún àwọn ọmọ wa sàmú àwọn question daddy what did you say what did you just say láwọn kẹ àwọn olówó àwọn òwe bí wèrè pé ó ti ọmọ àwọn òwe bí wèrè pé ṣé dáàdì mi gbádùn báyìí kí dáàdì mi sọ yìí dáàdì mi sọ pé Oòduà wá láti Saudi Oòduà ògbédè. ìgbà tó máa tún dá ọkọ ọmọ ẹ̀ kò pé Mohammed ó tún pè lọ́kàn bì. báwo ni Oòduà àyè mọ̀ pé ọkọ̀ mi ni àwọn ìtàn àgbélẹ̀. nígbà tí ara Saudi wá tí wá sọmọ lọ́kàn bì. èèyàn ta ló lọ́rùn èèyàn kan fẹ́ béèrè question. ṣé lóòótọ́ ni nígbà tí wọ́n náà wọn èèyàn wọ́n kọ́ lílọ bá Ọlọ́run òun ni Ọlọ́run bá fi sọ ní kálukú tàbí wà ní ilẹ̀ oríṣiríṣi. ó dẹ̀ pé ẹlẹ́ẹ̀kì story book gan ìkan ìjàpá ìrókò ọkọ̀ yẹn ń bo lẹ́ńkà bí a tó ti ra ìjàpá tí ìrókò ọkọ̀ yẹn ń bo ẹ̀yin náà kàn wò ṣé ní ọ̀run tí ẹ̀ ń wò yìí story yẹn gba ẹ̀jẹ̀ tún story yẹn fún yín nítorí sọ́kẹ́ ni pé wọ́n ní láyé ìgbà yẹn ipò ọ̀run ti wá lẹ́rìí ipe àwọn èèyàn wá rí Ọlọ́run ní ìgbà ẹ̀rọ kọ́lé ibà lókè wọ́n ní pé àwọn aláwọ̀ àdá wọ́n wá dédé wọn ibi tí ẹ̀sìn ti ọkọ̀ orí kọ́ wa nígbà táwọn sáyẹ́nsì lọ sókè ìjẹ́ wọ́n ká Ọlọ́run kéré sókè lọ́lọ́wà sókè lọ́lọ́wà. tó wá ní pé ẹ̀mọ́ sókè lọ́lọ́wà máa sàlẹ̀ lọ́lọ́wà kò sí ìyàtọ̀ tọ́lọ́run àwọn èdè kọ́ mọ̀ pé ayé ọgbà ó fà ayé sàpótí ìtìsẹ̀ wọ́n sàyé kọ̀ọ̀sẹ̀ sí ayé ìtì ní ìyàmẹ́lẹ́sì láti jọ kò fi bẹ́ẹ̀ kí rí
tó tóbi káyé lọ kó fi ṣàkóso ìṣiṣẹ́ ó máa fi àṣàkóso ìṣiṣẹ́ kò fi Júpítà àbí Júpítà kó fi ṣàkóso ìṣiṣẹ́ ayé àbí Neptune. ẹ̀yin náà máa gbọ́ ayé ọ̀gá bò irọ́ ní gbogbo ẹ̀ ẹ̀jẹ̀ yín wàá fi dápẹ́ Ọlọ́run fún yín dápẹ́ Ọlọ́run náà rẹ̀ tí bí mo ṣe wà ní símà nǹkan kan special lára mi bí mo ṣe wà torí pé wọ́n lè gbé èèyàn tó jẹ́rù mi sílẹ̀ kó lè má nàṣẹ yìí kó lè má nàpa yìí tó bá ṣe sọ patient does everything fún mi wọ́n rí ibi fún mi wọ́n rí ẹ̀gbọ́n wọ́n rí kíníkà bọ́ nǹkan kan wà tí mo nílé ìyẹn lẹ̀ nǹkan tó ń táyé tó wá kó lára tí mo fi nílé sọ̀rọ̀ tí màá fi ìdáwọ́ lẹ̀ wá nǹkan tó lè lọ́nà yìí. Science dey define art or define brain tó máa tó ogun tó wà láàrin kó mọ̀ define kọ̀ọ̀kan lẹ́yìn ọ̀kan but ibo lẹ̀ mi wà ṣé ibi lẹ̀ mi wà ni so society kó ara yẹn máa gbé à nítorí kéèyàn ó lè ní o nítorí kéèyàn sọ̀rọ̀ ẹ̀mí gangan lè. Science lè wọ́n lè kò sí tí wọ́n lè define lára but nǹkan kọ́ ọ̀dẹ́gbọ́n láti kú lára science mú tó máa mú bàá kéèké tábàdà mi mú bàá ayáàtì mú bàá òkúta sọ ẹ̀ náà. ẹni tó bá dẹ̀ kú náà kẹ gbogbo ẹ̀kẹ́ ló ṣì máa wà lára ẹ̀ náà. wọ́n yẹ kankan wà tí wọn ò ní rí táyé pé bẹ́ẹ̀ bá wà láàyè wọn ò lè rí lára ẹ̀ bẹ́ẹ̀ sì láàyè wọn ò lè rí lára ẹ̀ ní dáńpẹ́ lọ́lọ́run kankan nìyẹn. ẹ jẹ́ tó dá yín padà sí kọ́ńtà gbé àti ẹ̀sìn mùsùlùmí nìkan máa sọ ìfẹ́ dá yín padà sí ẹ̀sìn àwọn kìnìún tí wọ́n ń pè ní Christian. tẹ bá wo ìṣẹ̀sìn àwọn yẹn ẹ rí i pé ó dàbí pẹ̀lú inú ìtàn wọn tọkọ because púpọ̀ inú ìtàn tọkọ tí àwọn kìnìún kọ yìí a gbọ́ ní pé Áfíríkà ti kọ́ ẹ rí i pé bóyá wọ́n yẹn wo ṣe sí wa àwọn bàbá wa pé ó dà àbí báwo lẹ rí sí ṣé lóòótọ́ ni àbí bọ́ọ̀ bí pèsè ayé ọmọ yẹn náà ṣe rí ẹni tí wàá di ogúnlógún yóò pàtàkì tán àwọn ẹranko yìí wọ́n ṣáájú wájú wọ́n ṣáájú wa lájú ìtàn wa náà wọ́n tún dá padà fún wa ok nígbà tí àwọn afẹ́sọ̀ kò lù wá ta ló lù wá tàbí àbáwá ipò ipe ó tẹ̀wọ̀n náà nífẹ̀ẹ́ ipe wọn tó tẹ̀wọ̀ látọ̀nù ipò tí wàá fẹ́ táwọn àwọn afẹ́sọ̀ tó yẹn fún wa tí mo tẹ́ yóò lù wá àdúgbò yìí tẹ̀gbẹ́dákẹ́ fẹ́ mú sífẹ́ sórí wa ẹ̀ mú tẹ́ yóò lù wá sí pé bóyá kàbí ló ń kí látọ̀ lọ́wọ́ agbára sáwọ́ ìṣe gbogbo àná náà pé wọ́n á ti di sítórì mọ́ wa lọ́wọ́ sítórì wa náà ń gbé fara fún wa wọ́n kàn tí ìjẹ̀ mọ́ wa lọ́wọ́ ni ṣùgbọ́n tí o bá fún wa ní sítórì yẹn pé fún dákò òdu wa à ní gbàgbọ́ tádàkọ pé yẹn kàbí ló wá láti sáwọ́ à ní gbàgbọ́ táwọn òfin à kí làwọn fi ń sọ ọ̀bẹ yìí pé owó dúdú wa yẹn àti gbà tẹ̀sán wọ́n wá sọ òdu wa sítórì fún wa in another dimension bọ́ẹ̀ sọ nìyẹn tó tí wọ́n fẹ́ sọ even ó bọ́ tó pé Jesus ń sọ gan kó yẹ kó Áfíríkà mi ló ti wá ọ̀tá ìpínlẹ̀ abẹ́ sọ wọ́n kàn dàpọ̀ Jesus tẹ̀lé ọdún yẹn mọ́ orúkọ yẹn náà wọ́n dà wọ́n wá sọ in Nigeria dimension tẹ́lẹ̀ mọ́ pé à ó ṣe àjẹ́ pé tí òfin ní tó tàbí pásítọ́ọ̀lì yín jẹ́ fún yín. lọ́rọ̀ tẹ́ sọ tẹ́ fi parọ́ ni pé ní ọjọ́ kan mo béèrè lọ́wọ́ pásítọ̀ kan pé níbo ló ti rí ẹni tó pè ní Jesus bìkọ́ nígbà tá a wo àkọsílẹ̀ àwọn Hebrew kò sẹ́ni tó ń pè ní Jesus orúkọ máa ń kan Yeshua ẹ bá dẹ̀ orúkọ tá à ń pè Jésù ní Áfíríkà wà bíbá gbogbo ẹ̀yà tó wà láfíríkà ó ìjọmọ́ Jésù Yéṣù nǹkan ṣù tá a bá ní pé ká máa tàn lọ títí gan kó má jẹ́ pé ẹni tó ń pè ní Jesus fún wa gan kó má jẹ́ pé ìran wa gan ló ti jáde. àwọn kan lè lọ pé Jésù black ni ṣùgbọ́n àwọn ṣé ẹ mọ nǹkan tó lágbára ilẹ̀ wa tó kún fún wàrà tó kún fún òye lọ́rùn ṣe sí torí pé ọ̀dọ́ tí wọ́n já sálẹ̀ wọ́n sì wá ń jalè gbogbo ìtàn àwọn lání ìtàn tó dáa jù àwọn lání gbogbo nǹkan tó jẹ́ nǹkan mèremère. ìran tó dáa jù ìran tó dáa jù ìran wa ní ìtàn tó dáa jù àwọn lání àwọ̀ tó dáa jù àwọn lání èdè tó dáa jù àwọn lání. àṣà tó dáa jù. èdè tiwa ó ní àmọ̀ sọ nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ lóríṣiríṣi á sì mọ lò yóò sì mọ bára wọn. àwọn ọmọ sọ nǹkan míì nǹkan kan náà wọ́n mọ sọ wọ́n sì mọ àwọn òde ńláńlá tí ò ní jọra wọn. so àwọn pípù yìí wọ́n fẹ́ mú wa lẹ́rú ni but ẹni tó bá gbọ́n yóò mọ̀ pé àwọn olórí ìbí lọ́wọ́ wá ń jọ́sí tí wọ́n kó sórí sáwọn àbá wa ń dì tí wọ́n ti mọ̀ lọ́pọ̀ wọlé orí omi tí wọ́n fi wọ́n wọn ṣiṣẹ́ iṣẹ́ ẹ̀rù àwọn ẹlẹ́rù wa padà wọ́n sí wa ẹ̀ ń bá gbọ́n ní ẹlẹ́rù níbẹ̀. ẹ tẹ̀ tí kí kálórí lọ́gọ̀ ẹ̀mí ẹ̀ tí iṣẹ́ tí Ọlọ́run bá gbé fún àwa náà ti ní òjíṣẹ́ kékeré láàrin àwa YouTube torí níbi tí mo ti ń ṣiṣẹ́ gbogbo náà tánilọ́ọ̀ pé àlọ́gbọ́mọtẹ́ni yìí sọ lọ́gbọ́mọtẹ́ni yìí sọ
so Ọlọ́run máa fún iṣẹ́. ṣé àwọn tó jẹ́ pé wọ́n fún wa ní stay nílùú wọn lọ́ máa rí ibìkan tó dàbí paradise tó máa fẹ́ black ń bẹ̀. àwọn onímọ̀ lọ́bẹ̀ kó mọ̀ ní sòdè wà ẹ̀ẹ́dẹ́ àwọn tí yóò gbà wá láyè lójú ayé Saudi Arabia ò lè fọmọ Nàìjíríà ní ìwé ìgbèlú wọ́n kí pàdé tó wá fọ gan ọdún lójúmọ̀ nínú ẹ̀ sáwọn tí ó gbà wá tí ó fi ìfẹ́ gbà wá ní ayé sáwọn ní fi gbà ìfẹ́ gbà wá lọ tẹ́lẹ̀ tí a dọ̀ gan apala òdòdó àjẹ́ everybody àwọn Saudi nìkan lè aláwọ̀ kù sọ́dọ̀ àwọn Yorùbá ó kàn mọ́ bú wá fò ti ṣeré aláwọ̀ olú kíṣà sí wa lára torí mọ̀ pé a ti kú olójú ọ̀nà sẹ́yìn ká wà á sẹ́yìn wọn lójúmọ̀ rẹ̀ kẹ́ẹ̀dẹ̀ mọ́ wo ọ̀tọ́ kan tó lélẹ̀ tí èèyàn bá dọ̀rùn tó wá níta ló sì pẹ̀ fún yàn àwọn abáwọn ló lè sì pẹ̀ fún wa báwo bá kò lè sì pẹ̀ fún ọmọ ọlọ́mọ tí bá dọ̀rùn tí wọ́n sọ Arabic sanabi ní mọ̀ pé kí lè lè sọ torí lájú ayé kan bá sọ Arabic sanabi àdúgbò àwọn òpin sọ kiri àsìkò Arabic yóò sàn dára létí mọ́ ó dàbí ẹni pàtẹ́ bá kan sọ̀rọ̀ náà dá. mo bá èèyàn kan sọ̀rọ̀ mo sọ fún pé. but ẹ lè sọ dé yín sí yẹn kó mọ̀ pé sórí ẹni pé yóò ó sọ wáyé pé Ọlọ́run tí ó gbèdé táwọn sáfẹ́ máa inú irú àwọn Yorùbá tá a ti gbà rí ìdàdà yìí táàdọ́nù àkàmọ̀ sí sí alábà yìí ìyọ̀rọ̀ tẹ́ káfẹ́ ní sọ àmọ̀ síbẹ̀ àfàkọ́ ní pé Arab ló ń sọ lọ́dọ̀ ìtàn sọ náà nù láti pé wọ́n ti káàmọ́ lè ké pé ẹyá káàjẹ́ ní sàárè ó dájẹ́ ní sàárè ní láti ọkọ̀ rẹ̀ òṣìṣẹ́ ní mọ̀ rọ́bùkà mọ̀ ìzímùkà àmọ́ sọ Arab ti dà wa àwọn afáàlẹ̀ Yorùbá àwọn tó wá pọ̀ dìde ní pọ̀ nù wọn wà sọ pé ọmọ ọmọ lọ lè ké àwọn afá tó wà lè ké náà wọn wà kọ́ ọmọ ní pé yá mọ̀rẹ́bùkà tààdọ̀ mọ̀rẹ́ mọ̀ má bẹ̀rẹ̀ pé tí mọ̀lẹ́ká máa sọ gbogbo èyí tàbí kọ́ ọmọ yín láyé tán tó wá bèèrè mí tó mọ̀ yóò lè fèsì kí lẹ́ mọ́ sọ mọ̀lẹ́ká kò mọ̀ kó Yorùbá ni ẹ tó bá kàrà lọ́rọ̀ yìí sí Yorùbá mọ̀lẹ́ká kò kẹ́ à èdè yìí wọ́n kọ́ ni. àfa àbíbù ṣé dandan kọjá àfa àbíbù náà lè jẹ́ àfa Olúwa Gbénga àfa Olúwa ṣèyí fún mi àfa àti. ìlú tí mẹ́sìn wà ní Saudi Arabia kò sáfà mẹ́ ó lè ní jẹ́ àfa láìpẹ́ àfa olè jìbìtì ní jẹ́ bẹ́ẹ̀ ní Saudi Arabia bẹ́yẹn bá bímọ fún rẹ̀ yóò sọ ọmọ lóko gbogbo ẹ̀ bá kó wọ́n sin kẹ́ bá wọn fún àkúrà wọn jọ àwọn àfa ẹ̀yẹ gbogbo kìdáwò àkọ́bí ẹ̀ mọ́ 20,000 bẹ́ẹ̀ sọkú ya pàṣẹ àwọn olórí bó àwọn ní òfò wọ́n sá gbogbo wọ́n sá ń rí pàṣẹ jẹ wọ́n rí jẹ gbogbo wọn àkáǹtì gíga tí wọ́n tó kù ń bẹ ṣé kí wọ́n tó kú mẹ́sìn òfò ìdè sáwọn bàbá ti wá ṣé tó kú wa bá kú sáwọn sùn jẹ ó yà mí lẹ́nu. ṣùgbọ́n àwọn wà nílà àkáyì ẹ bá nílà kẹ́wọ́ pé iná paradise àti ẹ̀fọ́ tọ́lé ní tọ́lé ìwà ìrọ̀lú jẹ́ bẹ́ẹ̀. wọ́n ṣe sọ pé omi ló wà níbẹ̀. tẹ́ tó bá yẹ pé tòótọ́ iná yẹn rí ni àwọn ẹlọ́sẹ̀ India tó kù tí wọ́n bá kó àwọn sùn tí ẹ bá lè fi iná dẹ́rù bá India. a ti jó gbogbo tó dọ̀rọ̀. ẹ tó ti sùkú ẹ̀ látàyè sẹ́yìn tẹ́lẹ̀ bá ṣe ọmọ India lè lọ bá pẹ́ẹ́pẹ́ ó jùlọ tó bá dọ̀rọ̀ yóò gbé lọ́bì ṣe lè sọ tó ti mọ̀ pé òun jùlọ tó bá ti kú láyé gan òun jùlọ lọ. àwọn akọ. ẹ tẹ̀lé mẹ́sìn ẹ̀ dé India yẹn India ṣáà. àlọ́ pé kí àṣẹ ojú ayé rẹ̀ mú tùsùn bàbá rẹ̀ náà ṣe jù bẹ́ẹ̀ ṣé yàrá alẹ́ sọ pé ẹ̀ bí ìbádọ́ yóò dùn náà yóò gbé kílẹ̀ sọ ó ti sọ pé ní tó lè jìyà àwọn èèyàn lóye ọpọlọ sì ti kú ọpọlọ ti lọ ní tó lè jìyà nínú àdúrà ẹ̀mí ní tó lè jìyà lára rẹ̀ ara ni tẹ́ bá tọ́ ara ìbéèdì ẹ̀ máa rẹ̀ jẹ́ náà tí ẹ̀mí tá a pèlè ọlọ́run yẹn sòsèso yẹn lè fìyà jẹ àwọn afọ instance tẹ́ bá dójú àlà tẹ́ bá yìnbọn dójú àlà ẹ̀fọn jí padà sẹ́mi máa ń kú ni sẹ́mi máa ń fi yìí náà ni ara tí wọ́n fi gbẹ̀mí téèyàn bá tún lọ́la téèyàn sáré láti gbọ́ ayé ó sáré sójú ayé ara ló ti sáré ṣe gbìrìrì. ara yẹn kẹlẹ yan máa bọ́ sílẹ̀ ẹ̀mí ló máa lọ. sẹ́mi tí yóò wá lè jẹ làwọn òwúrọ̀ lọ pé yóò dùn náà. gẹ́gẹ́ bí àwọn Yorùbá wa ló kàn àwọn bàbá wa wọ́n kàn. ta ló lọ́wọ́ in the building. sẹ́rí ibẹ̀ lọ́ ti sọ pé. ẹ wo ẹ yẹ parí ètò.